Voilà Dieu, ce mi-temps et un produit mi-temps là, et monte avant que c'est un peu bon. Au moment mi-temps possible, mais il y a des poux divers. Mi dia ma wa mi bon produit autre na produit ya horo ma ko fi content. Produit ngo flacon pour voir mi no sado alo me je mi ko. Pero en kwa mi no to ti mo bi wa ire. Ami ta dia di. Adi he no sado alo me. Bo yan kura lo. Bo yan kura lo. Wo en ko de si bo e o to yi bo ma iro do nle. Iro bi atan lo to bi bo mi je yi ko ya ton. Ye ba ino le bi na mi bo akwele ko gbado. Mo pa ti ke ko ko e ka to po. For me ibi churu ko. Emi dibi turo ko yo ma yo nu le tin do le to bi bera atike wo yo na ko lo le bi son alo tele e ka ba ile wa yo mi do na mi wa mi na mi ni ba ide na mi wo le na ba na mi lo na mo to mi to le bo o bi le na no ka ni yo gwa no ka ni na no sa ni kwa ni to atike go tu ati lo me o ni ko de do to ni ma ni me won ko de do yi ore mi je ti lo ye be adi le na mi go do mi le wa de mi to adi lo le na ka ko nu ko adi aka ko nu ko lo me ye ko wi abo yin ba ye ko yi ani don ni to bo no ro ira ba yi me ba ko na ni bo sun lo wo na kon bo na ya ga bo na che di go lo zan oni ma ni azala to mi le adi lo bo wa yi le bi le bi tro ko le bi e bo mi le bo mi to fune bo yi mi to yi ko kaka e wa yi lo mi bo do me le ba ya di lo na mi lo me la wa do na mi do na mi ni na ma ho ndele wa ni ba yi na mi ni e te wa lo le ya e do na ho ba ya bebe pẹ̀lẹ́ na se ho de wa na bo ho ogwe mi bo de wa yi bo ho ba ya bebe lo bo ho ogwe mi lo bo de ni ko ni ma yo lo nle na ba yi ba ti ta bo na ba ni to su do we nu lo bo ho bo de ni ko yi bo ko ba yi lo bo ni do ko ko wa do na mi do ni mi awure na to mi de le fún mo bi na no sa no do mi fún mo bo na do ya hi mi sa nlo do ni fún me we no fi pa fi le to alo me na ni ma no kulo alo no de fi do ne pe bo na no bi do lo ki ala o je o bi do bo bo yin ro ni ko bi do ko mi lo na ni me ba ko bo ye o le na to yi o tun lo na adu igo lo le ton yi ma yin mo wa pa isi gbero ko nka le agun lo to di to catholic mi wule alo de agun le di no iro se la to o re no je fi do ye wa to so di da ho ba yi ye wa ni do mi do so di le ba yi e te to agun lo di ba ye de ko te ton di bo ye do we de le di ye do wo de ja yi pa ti pa mo me do pe lo pa yi gba di ye ma o ku ye ma du awu na me do ko lo to me do pe lo le pa yi gba di bi gba ọ̀nà èrò ẹ̀ka sí yẹn gírí àmọ́ ńlá wa ti tẹ̀ mí àmọ́ àzán de èkì yá náà lọ àzán lọ kò pẹ́ẹ́lẹ́ náà lọ dídó bẹ́ẹ̀ yìí náà ní yíyá àkó gírí bo wa jọ ẹ́ díwẹ̀ dé jẹ̀ bàntẹ́rẹ́ bí ìwọ̀n wẹ̀ yẹn lọ́dọ̀ náà tún tẹ̀rọ mọ́ lẹ́yìn máa tó omi àwẹ̀ yẹn yúrọ̀ ẹ̀bùdó ọ̀nẹ́ lọ nùdé yẹ dọ̀ tó fi ẹ̀ lé dùn yìí ẹ pọ́n mi ká bó báyìí wẹ́nu ẹ̀ báyìí lè lọ yẹn máa yín lọ ayún lọ yá níbo tẹ́ mi má yà kùn lọ́sí gbọ́dọ̀ tẹ́ mi kíkà jà kùn lọ́sí nìkan wúwà kó yín lọ dé mi ò sàn lọ lọ́nà ẹ̀ wá títí ẹ̀ mẹ́ kọ̀dé ìjẹ́fídọ́ ìwádọ̀ máa yí àpẹwà ẹ̀ ní kọ̀ọ̀lọ́ rẹ̀ nẹ̀bí ẹ̀rọ àbíyà nǹkan tó wá kọ́ ní ìjábọ̀dọ̀ máa yàtọ̀ àrùwà kan yàtọ̀ àrùwà lọ́nà ìbọn ẹ̀dọ́mì àti ti ògàwíyà ní òkú ti tẹ̀ gàwíyà nìkan ẹ̀dọ́mì tẹ̀gbọ̀ ikọ̀ àti ní sẹ́dẹ́ tí sàmàdẹ́ kò sí ẹ̀bọ̀ ní ìlú gómìn àbọ̀dẹ́ ń dọ́ yìí ṣe máa yàn bọ̀ lọ́dọ̀bọ̀ ẹ̀yìn lọ́ọ́ yàwó tọ̀nù kó bẹ́ẹ̀ náà mi àbọ̀rẹ́ kọ̀ǹkọ̀ àbọ̀rẹ́ bọ̀ lọ́mẹ̀ bọ̀ ẹ̀ wà tán lẹ̀ tó kọ́dá pátá ní òtò korí kíkọ̀ ẹ̀ tó àtàn lọ́wọ́ àlẹ́ tó ló lè bọ̀ àtúnáwá yìí yẹn mi nà ńlọ́dà gbàdọ̀ yẹn gbọ́dọ̀ ẹ̀ máa mú àtúnṣe ọ̀nà yìí ilé wa yìí kàn ní kọ́ wọ̀ fún ọ̀rẹ́ kan ní pẹ́tọ́ ọ̀dẹ́ tó ńlọ́bẹ̀ yìí máa dáná lọ wọ̀ ẹ̀ àwọn àlọ́ tó wáyé wọ̀nyẹ́ ṣe ń ṣe ńlọ́dọ̀ fún ìbọn mi fóònù lọ́bọ̀ gbà wẹ̀ fóònù lọ́bọ̀ gbà wẹ̀ bẹ̀ mẹ́nẹ̀ ẹ pàṣẹ yẹ́rẹ́ kò lè lọ́nà tíọ́nù fún bíra mi ṣé lọ́nà tíọ́nù fún bíra mi rẹ̀ lọ àti kẹ́ nọ bí wá bọ̀n ilé pẹ́lẹ̀ mẹ́lẹ́ wá bọ̀ hàn ní ọ̀nà bẹ́ pẹ́lọ́ náà kò lọ ní ìpẹ́lọ́ tẹ́ńtọ́ ní ìpẹ́lọ́ bọ̀ èyí pẹ́lọ́ bọ̀ ìpẹ́lọ́ léwọ̀ jẹ́ pé èyí kò ọ̀pẹ́lọ́ kó ẹ̀ òyìnbó bẹ̀ kó ń dá sí gbọdọ̀ wá sí kẹ̀rẹ̀ lọ sí tó ìpẹ́ fi dé wá sí níta ní wọn kó àwẹ̀ dá kó ń chàtọ̀ mọ̀ bẹ́ẹ̀ màá yúrẹ̀ náà nù á ẹsẹ̀ àti fẹ́ kò tó jẹ́ nẹ́ẹ̀mí àkàfọ́ ní bí ọkùnrin bọ̀ kó lọ́ máa yín dàgbà ẹ̀dí pẹ̀pẹ́ náà báyà àtàtọ̀ yóò kọ́ òtò lọ bí kó pátá kó kọ́ńplé bo ní ọ̀sẹ̀ lẹ́dọ̀ ìyẹn màá ẹ̀mẹ́yìn ńlẹ́kọ̀ọ́ ndí alọ̀ lé máa mọ̀ mẹ́lẹ́ ndí alọ̀ lé máa mọ̀ mẹ́lẹ́ nǹkan tó mọ́ àmọ́ mọ́ Jésù ọ̀ Jésù tó gbọ́dọ̀ àmì tó gbọ́dọ̀ àmàlọ́ mi pátápátá lè yá fún lọ́kẹ̀ ìwọ mi ò gbó parẹ́ ni mi náà gbàgbó mi náà sọ mi lé mi náà kò mú kó àgbàrẹ́ pé náà bẹ́ẹ̀ tó di àwọn tó wọ́n náà kó tó di àlẹ́ wọn lọ́dọ̀ ìyẹn tó wẹ̀ fún àyígbà léjì mi tè wọ́n ẹ̀ ní màá yàn rẹ̀ ẹ̀ náà yìí màá yí pọ̀ bọ́nà kó dẹ́bù náà fẹ́ Jésù yé tó dé nínú yúrọ̀ nǹkan tọrọ fún àbọ̀ ọ̀dọ̀ yìí tó kó dẹ́bù rà mí wọ́n tó dẹ́bù rà mí pátápátá bàbá ti tó ẹ̀ gbọ́dọ̀ rà mí ìrọ̀nù ẹ̀ bá yẹ kí a tán jù
Oku wana baba ke boku ya ko. We ko nye cho. De ko nye cho le. Ni kwe no terminal. Ni kwe no tire po. Ko ni lo ko lo mo do ati pa we male do le fi. E ma ka jo ati pa we male. De mi je terminal ni mele do. E mi na me na ba ko ayo bi cho po to. Na me ko ni yo ku no we no ba si nu le po. Boya na jo ku no na wa je te. Na be ya go mi do po. We so boy ma ja kan le do ko wa mi. De go ko to mi be ko e tan we to le. Ko yi baba e to. Ei baba e to we. Ei bi a to to. Obi ìrọ̀lẹ́ ìbí àwọn ẹ̀jẹ̀ ìrọ̀lẹ́ mi kò bẹ́ẹ̀ wọ́n ẹ̀pọ̀ ẹ̀lẹ́ tó yẹn sí yìí ká gbẹ́pẹ̀ fúnfún ohun tó tagbàdo ní kò dénbi bàbá tó kó gbogbo nígbà àwọn alọ́kúrógbò ní eyín àti nígbà wọn tó pẹ̀tì wọ́n máa ń yán fìdí ní wàá tèbà ní ìmọ̀lẹ́ wáyé náà dọ̀wọ́ ẹ̀mí akọ́lá mi ìfi ní ìmọ̀lẹ́ wáyé náà dọ̀ ẹ̀mí akọ́lá mi ìfi bí lóko ìwà akọ́lá mi ìwẹ̀ dọ̀ hàn gbẹ́tẹ̀ wẹ̀ ní adó sáà ó hàn gbẹ́tẹ̀ ọ̀nbẹ́sì káàbù mi ò bẹ́ jóbo ẹ̀ yí ó hàn gbẹ́tẹ̀ lọ kò báyìí lọ́lẹ̀ nípa táyì tó tó ẹ̀ káàbù yà já wọ̀nyí ni ẹ̀rọ náà ìdú àgbà bọ̀ ní àgbà lọ wòyìnbó ìdó tó kàn wíyàwó ìsámi tán kàkàwà ní ìdú àgbà lọ gbogbo ìmúlẹ̀ nǹkan dáhùn àti ìdáhó sáré. àdó àgbà náà sì tọ́lẹ̀. ìdáhó sáré pọ̀ dé ìdí àgbà lọ bó dé yìí àgbà lọ́wọ́ ẹni dé yìí gbogbo dé ń gbọ́ ilẹ̀ kó tẹ̀ kókó tì ilẹ̀ bí pátápátá bọ̀ bí pátápátá. náwọn ẹ̀yà dàgbà ẹ̀ máa pọ́n tẹ̀ rẹ̀ ilẹ̀ bí bọ̀ bí máa tọ́jú kó tó máa tọ́jú nǹkan wá lọ́dọ̀ ẹ̀yìn tó pípọ̀ mi wọ́n tó tẹ̀lé náà jà ní tọ́lé bò tí àlọ́ lé bò bí ọ̀run agbanyere no hia gban gobo magaze ke no ko kakabo afodo te no tie bo kakabo bo po magodo le ke bueno me ko de ma ti gaje bodo mi na mi master bodo bi wo de we no e wa je gbero ko npa idi ko mo ma no e wa ahi mi to me fodo nlo po foto tere wa fodo ate na no wa ti mo ati yo do lo na ni bo ni manyu ko lo ro to ko mi bo fi mi to da ngo bi njo ga hi bi ko kakabo tele bodo bi bo bo ní tẹ yà bọ̀ lẹ́bọ̀ tó dò ní mẹ̀rẹ̀ má sọ̀rọ̀ di ẹni gbà òun ká gbọ́ bọ́ wá tó tè mọ́ wá tó kúrú náà yọrọ fún ìyàwó rẹ̀ fáwọn àfọ̀bí wọn kọ́ ní ẹdẹ́wọ̀n dọ̀ yẹn já lọ́wọ́ ẹyin èkè yà ẹtẹ́wọ̀ ẹyin ńlọ kúrú wọn amọ̀ mọ́ àti wẹ́rẹ́ ní tò mọ́tò àti wẹ̀ má wá dé màmá lọ wá kótó plodi lọ́lẹ̀ kó lẹ́ẹ̀dẹ̀ wá kó plodi lọ́lẹ̀ kó mọ́tò tẹ̀lé wá kòdó ẹ̀mí rẹ̀ náà zémi yìí náà wà mí yìí mi tó kẹ́kẹ́ ká sànù pò ìfirọ́ màmá lọ káwọ́ jíra níbo dìbò mí dè bò wáyì yẹn máa yíra ńlọ́dọ̀ mí dé dẹ́mi yìí mi jẹ̀ fi lè kúnra mi yìí rọ tẹ́mi akọ́nà mi yìí gbèrè dè mọ́tò mi tọ́ ìwé wà kọ́nà mi náà láti mọ́ nẹ̀ màtọ́ kò ń gan àtìtì bọ̀ dẹ́mi yìí jẹ̀bi lọ má mọ̀ mẹ́rọ èyí lọ mẹ́rọ má mọ̀ gbọ̀ngọ̀ bẹ́ẹ̀ náà jẹ́ àgbàkọ̀ ń tẹ̀ yá àbúrò kúrọ́ bó dédé fún mi lọ sá dẹ́mi mọ̀ màmá lọ wa má bá yìí fún màmá lọ wa lè wá dèmi lọ ẹ̀nà ọ̀tà àtàlẹ́ ẹ̀gbọ́n mi ní ìsàkúnmọ̀ lọ́mọ kọ́ ẹ̀rọ ọlọ́tẹ̀rẹ̀ pọ̀ yìí ńlẹ̀ bíbẹ̀ ńdó bọ̀ bí wọ́n ẹ̀rọ ẹ̀yọ mẹ́mi náà ń ta ìlọra nìbọn náà ní náà lọ́lẹ̀ dùn ní mí ìnámọ̀ yà edo akoko da na ha mama madu akoko da mo madu ani do te do ni domblo de madu akoko da na na bairo edo bo ne bi wetu asile bo ndi an wa do akoko ndo amo akoko lo ma lo te me fidi mina san lo mi bona zan lo na mi bon mina yi bona to ndira kaka ni bo ya kunu na de mewa bo edo enyo nye ju an keri de ehu no gbe to le we pe mina go na san lo jawo bo eyi aduro bo ido alomiami wa do ma san sudo nde yóò bá yín ná àná lẹ́bi bọ́ ṣáà tó dóun lọ́dún bọ́wọ́ tó wáyé filakọ́rọ́ wáyé dòdò ẹ̀ jìnnà mi gbọdọ̀ má mi gbọdọ̀ fílé pépé èdóná tètè ní tọ́jẹ̀ gbangba filakọ́ mi ọjọ́ òtún ẹ̀tàn do òtún tẹ̀ ní gọ̀bíọ́ nyẹ̀mẹ̀ yìí lẹ́nu ẹ̀dọ̀ mọ́tẹ̀ bọ́ẹ̀ sàn lọ́lẹ̀ jìnnà mi bọ́ẹ̀ ṣe dé èkúra mi wá dúró mi rọ má ṣe dé èkúrọ́ bó yìnbọn bíkọ́ tí wá kàrú kúrọ̀ má kẹ́ àjà mi wọ́n kẹ́ àjà mi yí do ìrọ̀lẹ́ ìgbà rẹ̀ yóò ní màtẹ́ yá àjà mi dé yìí fún wọn dé má sọ́ọ̀tì àti bona he brega on fin le boze no boze dai and why my answer what you do then je oko kwegbe blessing no da we ko na je gbe ati nle eze do olo de eze do buru no no tun akon kan ka bo nka manu jiro le ko ka le mai ga no jiro mai ga bo je mai ga bi mai ga dai le pepe we ko na je gbe ndo ku mo ma mo do na e bi mo ya na wo mi lo te mo manu den je gbe ndo afi re ya wo da bo na mi du we na mi du ndo za bo tren akọ ko de mama ne tren akọ ro bo den tren akọ ro ndo e na mi du ro ko ndu no ba ya bo nu si ya do ku ma do ne pepe to ko me bo ka si ga ba mo wa yi pra ko lo bo yi pare do alo bo ba yi bo do ku wa ya ba sa mai ga ko sa do pi de no to ni mi de ba nu ti ti yo we le nu wa ba ni e den ba yi mo mla ni to da mo má ṣe kò ní bá mo ra àwọn ìṣe bí a di kan jọ dé náà wò òkúndó òmùmẹ̀bù ẹnu òbí yá àlebọ̀ náà kúrú náà má dùn ní pépé tó bọ̀ mẹ́lẹ̀ wá yí filakọ́lọ́ wá yí pẹ̀lẹ́ bó yíyan tó fi lọ lẹ́yìn yín filakọ́lọ́ tó fi lọ wá mìíràn ní fún bó ba lọ nọ yìí bí
de lo ibi mfo ngiro mbaye ni mo nyesu mo ro nu to son gomi boyi ono tere lo do kuma ko mo mo ye mo na to te kuna to ko e de na ba wa na ke mi ya e ma mama wa ta ma ka do ni mere to gbero gbe na wa to re ko wa na wa to de mi ya bu petrolo o ni igre si to le ye wa ni to bon ti aba mo fi an wo mere ko mi kaka ko do na kuma ni mo na mi ro le be yen to di gando ni le tro gomi ya ndo nu tro gomi do na mo ki hallelujah bon ki hallelujah si an o e do me ba yi lo me do me na di se don gomi e ma o to ayi gba ji e do me lo ma o to ayi gba he ji go na de so gomi bon ni ye mo mi to ayi lo me ye do ko mi kaka lo wa le nu si ka ba nyon si o me ho ye do ko mi kaka do we le nu ko ku go lo bi go fo no ko na e de me hele to ku ko do gomi aji den do no wa ba ni me do na ki hallelujah bon do hallelujah ero we de gbe nte lo ni boji e ba yi lo do bo ni nton le no dra lo ni so so bi o no dra lo na mai ho bla ko mo ho bla ko ni de ho bla ko dia lo to go mi to tenge ti maka do re ne de ho bla ko ni ko de de ko yin je ko na mla ni na mo mu bla ko do boji ko to mu do ko e mo bo lo to ni ko te ko lo be to do bi o ko e be ji do mo e ni do de mama lo ma wa wa do mi no nka ba ni ga ya gun le di mama lo no ya buna ide asonja awu nu ga ko de ma wa na mi to ya we no na we do na we mi ra do mi lo ye do nda ho be do pe lo be eji amo nlo ye nyo do no na to fi tere do ko ni hu yi ka ta bo fi turo ko le bi na bo bi de ite fi di na mo kokoro bo ya ndo na mo kokoro bo e do na mo bo ya ndo na mo mbe we zun e ba ya hibe mbe we zun yi de you know sa te mi lo ma pe we do na de mi lo ma pe yesu ni ko ko mi na do turo ko ye me bi o ko he me na mo te ko mo kokoro wa to amo do ko ni ko ko ni se de kokoro ni kokoro de no se lo ne ko ko wa lo ni ko ni ko lo mo na de ko le na ko bo da yesu a je ko ya lo te bo do ko je no bo ra bo atore ko to ko de bo kana da ìtọ́nà nígbà àjọlọ fúlàkọ́ lè ní kò lẹ́wẹ̀ náà àwọn ìtọ́nà ìbùnà náà sílẹ̀ níjẹ̀ fi tẹ́lẹ̀ bí sí àwọn ènìyàn. mẹ́rin ọ̀dọ̀ mọ́ rẹ̀. wòlíì Trump rẹ̀ sì wà lọ. yẹ́kù sí Nàìjíríà wà lọ. yẹ́kù sí Nàìjíríà wà lọ. kò dé ìdọ̀mọ́ lọ wá jẹ́ pé gbẹ̀rún kọ́ kókó lọ kò kù lọ kò dà lọ bí wòlíì rọ̀ fi tẹ́lẹ̀ sí mi bí ẹ má fẹ́ dó àwọn mẹ́rẹ́mẹ́rẹ́ bẹ́ẹ̀ mẹ́lò kótó wẹ̀ mà kò yẹ mẹ́ wọ̀ fún mi láyé kan ti wọ́ wà ẹ̀wọ̀n àtòfin nítorí kaka bọ̀ ńlọ nítorí kọ́nà ẹ̀ ṣe ńlọ náà gbẹ́ wáyà ńlọ máa wá nínú sísá ṣe rẹ̀ ńlọ àdúrà mi lọ fídíò ṣe rẹ̀ wẹ̀lé báyìí pọ̀ ńlọ mọ̀nà sàgbà yìí àmọ́ ní ìwà pàfọ́n náà bọ̀ ní òkúra kọ́rọ́ tó ti mú lọ ní dókítà náà sàméjì ńwá mọ̀nà yẹn sún wá ó ti wá jẹ àgbàtà ṣe lò yẹn sún wá di ọ máa ọjọ́ pẹ́ bò bẹ́ àkìbò tó àkìyíwẹ́ mọ̀ àmọ́ mẹ́nu náà mi lọ́lẹ̀ ẹ má ń dé ń tẹ dá yíwẹ̀ nítorí àtẹ̀dì yẹn náà náà mi yẹn tún máa dọ́pẹ́ àmọ́ nà kò tó tirẹ̀ di àwọn tó tirẹ̀ di bọ̀ yẹn náà náà mi dá yé àjẹmẹ́lẹ́dẹ̀ náà gbẹ́ àjẹmẹ́lẹ́dẹ̀ lẹ́yìn wá tó nọ́lẹ̀ zan wèé nẹnu wẹ̀ wá tó àgbàlọ́ náà mi tẹ̀ gbọ̀n wá tó lẹ́sùn náà mo dọ̀ ìbòdì yẹn tó mọ ìbò mo dọ̀ òtítì yẹn tó àjẹ àgbàtà àjẹgbẹ́ máa yàn dé èyí ìyẹn wá yẹ àyípa rẹ̀ kójú wá yìí plákì lè ń kó ètò àyípa rẹ̀ wá dọ̀ ebi náà yà sàfihàn wá yẹ bí yẹn kẹrù kúrọ̀ bí dọ́wọ́ náà bá yìí ìyẹn náà mi tó criminal bí dọ́wọ́ náà bá criminal bó náà dọ̀ mọ́ lọ ẹ máa yín àkó ẹ̀yìn tán wọ ẹ̀fọ́ fírọ́ gba bàbá mi tó ti àkó ẹ̀fọ́ fírọ́ yìí wọ́n máa bá ọ sọ̀rọ̀ lé yẹn tó ẹ̀yìn àlọ́ ẹ̀tàn bọ̀dé bọ̀ ẹ̀ sí yé ló fírọ́ bọ̀ ìyẹn sí yé bó wọ̀ sí yé nọ bí èdè jẹ̀ gbódò wọn ẹ̀ sí yé bọ̀ mi wá ta ibi ẹnu lọ blébu wọ́n ẹ̀ sí yé àyípa lọ àyípa àtàn kàrọ̀ pé tòun kó jẹ́ àwọn ètò tàtà bọ̀ pé ẹnì nìyẹn tó akọ́ wọ àtàntàn ní ẹ̀sán mi wọ̀ ẹ̀bí tẹ́lẹ̀ wá yúrọ́ mi wá dìdú àmì lọ ẹ̀mí lẹ́ẹ̀ máa ń lọ lúúrẹ́ yẹn dùn tó pé àtàn ní ègbó lọ fún bàbá ẹ̀mí tọ́kọ́ lọ dúró máa fún tèmi àmì èyí tó dọ̀ mọ́ wọn lọ ẹ̀yìn máa dọ́rin yàrá wọn lọ nígbà fún mi tó já kó yìí. òfin tó ti jẹ lọ. òfin tó ti tu ẹ̀yìn tó ẹ̀sìn wọ̀ wẹ́yìn tilẹ̀ nílé èyí wọ́n wá dé wá dé wá mi lọ yẹn tó òun yẹn tó ń sá kọ́ fífò wọn wọ́n lọ nígbó rẹ̀ bí pé àtọ́lé ẹ̀bọ́n máa yìí tó wé wọ̀ ẹ̀ tó wọn mi fún ìyẹn bí mẹ́ta tó bí ọ́ àlàkè mi fún tòwé nǹkan bàbá ẹ̀ tó kò bẹ́ẹ̀ ìlọ́lẹ̀ kó bo oyì kàkà jẹ̀ bóyá lọ náà jà pàbò bí ọ̀nù màkàtọ̀ bí ọ̀nù tó ń gbà ẹ̀ àmọ́ tó ti ní àtọ̀wé n'aba yi kíláàsì lẹ́gbẹ̀ẹ́ náà ti ń do àti gbàrọ̀ yìí ní ẹjú ẹgbẹ́ náà níbo ìbò ìbọn kíláàsì lọ́pọ̀ bàbá yìí tán lọ́pọ̀ nítorí pèrè náà nítorí gbọdọ̀ rẹ̀ yìí lẹ́yìn tó mọ́ni wà múlá nítorí sàmì wẹ̀ gbogbo lọ́wọ́ wá dọ̀ hàn nábọ̀ mọ màmá bò tiẹ̀ àlàyé náà yà yìí wọn wá yírọ̀ nìmẹ̀rọ ètò ẹ̀dọ̀ à kó ẹ̀ nàbí yẹ kúrò bàbá jà náà yìí
when you get big, now I do that. There was the other minute, and then I think I was doing them, but I do. I'm always going to blessing, not that to go on me or left to I have it, but we got it. When the door not the back, then I say, the whole day, no buying them. Voilà Dieu. Alléluia. Quand nous avons mis dans les loin, mais pour poder les dire. Alors il y a eu l'autre. À mon caméra le content. Alors il y a eu l'autre question. On a besoin de question maman. Parce que yo poder les yo plan les jours. Maman nous sort. Pour sort de d'ailleurs même tu remets dans le dos d'ailleurs là ça. D'accord, moi je dis non bloc nous doit d'ailleurs pour doit d'ailleurs. Adioni azon alo mele to ma do ale ba. Bi nu ajobo yan ayon no ba si wa azon alo mele to mo son do ale ba. En se ku alo na. Bo mi yo adioro on gan David ton. Tu mo te fe wo he su bo mi le kote mo su. Wo he bo mi le kote mo su. Me na ga me lo Jesu. Wo e ti no on gan David ton. Wo e lo su bo mi le kote mo no. Wo e no bon mais les pépés mon pé gobron sous donc mais sous do présenter d'agbe que sous il y a des au plan bi yo do go yo sous bon moi e jo on bo digo donc e fla lo se donc moi na no on to no down il y a wa fi de a besoin que il y en a ba délivrance na o down d'accord mais on des quand dans le solo moi na tout le que ou dans il y a zaman wa si possible je vais faire en blanc na ho de na donc ai ba le du vivre mais now le produit que les gens ont compté sur toi. D'accord. Ni à tout le monde là, amateur besoin de beaucoup de eh oh. À pas plan, on dit on a qu'on pour y pour dans d'autres pour y pour y oje. Pour na ba do apo so na pour y ton le. E ga do station me. Ma bla, tabi, ma ndo do fi le. Ayi mo je to ko na apo so le bi. Ma ndo do fi le. Ami le su ayi do apo so le. So yi ko yo tete. Ni nde bi te fe mo na le bi na fla. But in real and by time, I hate just go gri. Really, I hate just go up. They put him on table so down with that. And do just work out more. When I know it, when I do by content, it's a little bit and you go. Well, hello, day, no boy, a day now, Joe Bido, parce I ain't going to get pardon toilet. La bonne, I don't think that's more honey. Oh, a bruiser, 50 mil, will suffer a keyboard as the color now. Jojo, no be so wu ba. I go we dey do aye ba. Ase ho ma kan gba se mo. Ase to ma kan gba se mo. Pa don ya I go we dey se ato ho fi ka se aja. O jojo fu we dey se la lo me na yi. Pa se yo wa tu ni meta so wa ja se se. Bo mi to. Yo kan e gbe te o gbo ti gbo to ga o gbo ifan to ga ki le to. Yo mo go yo me bla we le. Na lo mo ti ro bi ya kan mo fatal. Igba mo se fatal. O so turo e gan. Le di Jesu le fo ni na ni Jesu o go gri. Do e lo me emi le go me lo mo mu yan. E ba fun pe mo se afun mi le ton. Donc jo afun to ni. Oui, te on to go do na mi lo mo te ton se se ka. D'accord. Et là, mi na kwa fun lo ta mi na jon ko mi ko na kwa fun lo ta mi. Na won mi ga so ken to mi to le si. So an se ko go da ho do ho de. Donc comment wa mo ha ye me ta fun ha mi le. D'accord. Wọ́n ní gan sọ́n lọ èyí tán rẹ̀. Ní àjẹ́ àti òkúrò ẹ̀yà wà á jẹnu kọ́nà mi. Tí ó bá jẹnu kọ́nà mi jẹ́ yìí. Wà á fi gbígbá sùn jí dúró náà. Òpó rẹ̀ gbàyè òṣó rẹ̀ kátà ẹ̀ sọ́mu kan mi. Ǹdẹ́ pépé tàlẹ́ gbọ́n bẹ́ẹ̀ ló gbọ́ fún mi náà. Àmà ní kò ṣe sọ̀rọ̀ náà tó gbọ́ àgbà. Màá kó tó pa mẹ́lẹ́ màá ń dówó mẹ́lẹ́ bọ̀ náà yà. Mẹ́lẹ́ mọ̀ náà wá yà. Bon, mais on a baissé ici en seuil. Et là, il y a un sang qui est tombé. Et là, moi, un sang, mais il y a un demande dans le pédale. Qui donne un petit nom. Tu es une côté, ça m'a pour faire. Voilà, ça m'a entendu au cours. Donc, il y a un petit peu de lien. Il y a un peu de lien. Ouais, sous, votre Italie. Catholique, donc, Macbeth, donc, un an, il catholique, mais, ah, moi, DJ Swamo. Un an, il sait le coup, mais un sang, le coup de blanc. D'accord? Donc, on est vénant. Non, via il en joue pas. Sans pour toi, mais on fout des veines. Tu as un peu de veines pétillantes. Oui, c'est un peu un baquet de vie. Il a un tête à faute. Non, regarde. Voilà. Không phải thuộc của mình. Có tắt tắt được.
Kok ide su. Mado kwe to se ni amon do Jesu ni ngo ni le to se la ko de me le ko de me. Le diwe de ko pa ta Si nous cachons, nous ne voulons pas que le visage de la dame apparaisse. Les hommes disent, moi je ne mettons pas dedans. Voilà, mais les caméras, on ne m'a pas tchavé bleu, Jésus doit rien, mais c'est là. Nous sommes mon produit à filer pipi. Le mimande mais. Non mais nous m'avons bien aimé chiba bibodo mais c'est ça il a mêlé toi qui me moto yaji et tout dido il m'a moya et tout nous ça il m'a do bec et tout clad je vais me la doc et tout ben ça mais un jet donné c'est quand mon besoin mais non hold go mais non pas son ça ya mais pour le hold on so dit bon hine il y a ça gobet au début mais bon hine ti joti na to ko Jésus Christ shalom et on peut t'entendre Jésus doit Merci.